ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹran ó kú èèyàn ó yè, ajá ọdẹ ó wálé. Bàbá wa, À ń jẹ ta lọ́kọ yín níṣẹ́ ọdẹ, ta lọ̀gá yín? àjẹbí ni lọ́dọ̀ àwọn bàbá mi, àmọ́ àìfi ọgbọ́n ẹnìkan sọgbọ́n. Mo tún tẹ̀lé ọ̀gá mi Aribikọ́fà Àtàndá-Àjí ọmọ Ọyẹ́ lórí òkè. Ẹ̀yìn wọn ni mo ti kọ́kọ́ ń pa ẹran tí jọmọ́ ẹran abitete. Ǹjọ́ tẹ́ ẹ̀kọ́ yìnbọn, ẹran wo lẹ́kọ́ fìbọn pa? Èkùlù ni mo kọ́kọ́ pa, àwa mẹ́ta ni níjọ́ náà. Ọ̀gá mi Aribikọ́fà Àtàndá-Àjí àti bàbá kan tí a ń pè ní Gani nínú ìlú Ọjà Àlà. Àwọn bàbá ń ti ṣaláìsí ní ìsìn kọ́lọ́run fọ̀run kẹ́ wọn. Ta ló gbébọn fún yín? Bàbá mi. Ẹ dákọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ tèmi ni Isaac Ògúnbùkọ́lá ọmọ Ọláwuyì ní Ọ̀yọ́ Aláàfin. Igbó Ológun lẹ ti máa dẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ ni mo ti kọ́kọ́ dẹ ní gbogbo etí Ọ̀yọ́, Ìwó, Ọ̀ṣun, Oko Ìbàdàn, gbogbo Haruna, gbogbo Kálà kó tó di pé mo wá lọ tẹ̀dó sí inú ìlú Igbó Ológun. Bó lẹ ṣe dé Igbó Ológun? Mo ṣọdẹ débẹ̀ náà ni. Àwọn bàbá mi dáko ń bẹ̀ àmọ́ mo ṣọdẹ débẹ̀. Àwọn bàbá mi dáko débẹ̀ mo sì ṣọdẹ débẹ̀. Torí gbogbo ìlú ńláńlá tí ó wà ọdẹ náà ní kọ́kọ́ tẹ̀bẹ̀. Àwọn wo làwọn ṣàwáwù yìí tẹjọ́ máa dẹ̀gbẹ́? Àwọn ṣàwáwù wa táàjọ máa dẹ̀gbẹ́ lẹ́yìn àwọn ọ̀gá mi Aribikọ́fà Ṣèédù, Súlé Àrógedé, Máàtì Ọ̀dẹ́dowó, Kàmọ́rù Arọ́wọ́palẹ̀ àti bẹ́ẹ̀ 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 lọ. Àwọn ọ̀gá yín nù. Àwọn ṣàwáwù wa táàjọ máa ṣàwáwù yín nù bẹ́ẹ̀ ni. nígbẹ̀. Àwọn àgbààgbà ọdẹ tí wọ́n sì máa dẹ jù wọ́n toríṣìí mẹ́jọ ṣàṣàlẹ̀ táwa àwọn ọ̀jọ́ sí. Ó bẹ̀rẹ̀ lórí bàbá Ọládèjì, bàbá Aládèjì, bàbá Bello Ọ̀nàká, Tùjání Ọ̀nàká, Àsèmè àti bàbá Iriwọ̀nwọ̀, bàbá Búlà, àwọn bàbá Olúọdẹ Ọ̀tẹ́fọ̀n, àwọn bàbá táàjọ máa sí táàjọ máa dẹ̀gbẹ́ ńgbà náà nínú òjò. Àwọn bàbá Abọ̀kè. Kí wá làwọn àrírí yín nínú igbó àwọn ìrírí ní sísẹ̀ntẹ̀lé? Àwọn ìrírí tí mo rí ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀. Gbogbo ntójú rí nkẹnu sọ ńgbà bá dé gboro. Ìrírí tí mo rí tá a bá sọ toríṣìí márùn-ún, àmọ́ àwọn ọ̀kan tí ò ṣe é gbàgbé. Ọjọ́ tí a jọ lọ ìgbẹ́ inú òjò àti Kọ́lá Akíntayọ̀ dé ìlú Ìbàdàn. À ń bọ̀ wá òwe ti rú. Níjọ́ náà Ọlọ́run ló là wá tí òjò mi ó gbé a lọ. Nígbà tí ó di orí ètò níbi ọ̀sẹ̀ kejì rẹ̀, ọdẹ gangan náà tó fi ṣe prógráàmù wípé Ògún Ṣùṣùká, owó Ṣùṣùká ó lòun ó gbé lọ. Mo dúpẹ́ tí ó gbé mi lọ. Ara àwọn ìrírí nù. ìrírí yín kan. Ìjọ́ kan à ń lọ àtọ̀gá mi Aribikọ́fà Àtàndá-Àjí, a fẹ́ kírọ́ọ̀sì sí Òkè Ògùn. Àwa kenó ojú omi pé ká kírọ́ọ̀sì. Adédédé ibi tí à ń pè ní ibú Jùbìrílù lálẹ́gùn, ìbọn bọ́ nú omi. Ọ̀gá mi sì máa wẹ̀, òun fi wá sínú ọpọ́n, ó kó nú omi. Nínú ibú ó lọ yọ ìbọn wá. Nígbà wọ́n lọ yọ ìbọn wá níbẹ̀, àríbọn yọ àbókè odò. Adókè odò, àdẹ̀gbẹ́ omi dé. Àrígbẹ́ dẹ tí ìdàfẹ̀júmọ́, ó ń kálukú wá funfun ní ṣéké tójó pa wá láì pa nǹkan kan ẹ̀rígbẹ́ kankan dẹ. A máa dúpẹ́ a lọ rí, a sì bọ́ rí. Ìrírí yín kan tó nù. Ìrírí wa kan nù. Ìrírí yín mẹ́ńkọ́. Ògún kọ́ máa sọ wa lọ, kọ́ máa sọ wa bọ̀, kọ́ mọ́ jí ìbọn ó ti pọ̀ rí fọ máa lọ. Àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ yìí tá a rí tá a tún lè sọ tá a ṣẹ̀kù. Ìjàmbá má jẹ́ ó ṣe wá o. A rí àwọn ìrírí tó jẹ́ wípé àwọn ẹ̀kọ́ káwa náà sì máa jẹ̀bi Ògún ká máa rìn náà ilé ọ̀ǹtọ́, ká jẹ́ pé ọdẹ gidi ni pẹ̀lú òótọ́ ọnú ló fi ń rìnrìn àjò rẹ, pẹ̀lú òótọ́ ọnú ló fi ń hùwà rẹ, kọ́ ọ máa mú kan mọ́ kan torí Ògún ò fèkè. Ìrírí yín. Ìrírí mi níbẹ̀ ni wípé
ọdẹ mi ọmọ fi ojú lásán pé ọdẹ làwọn wọ́n sì sọdẹ wọ́n fojú jọdẹ ni wọn ò fìwà jọdẹ pẹ̀lú ìwà ìjàmbá wọ́n sì ń rí àmọ́ wọn ò ní lè sọ jáde. ó yẹ sọ àwọn ìrírí yín ní sísẹ̀ntẹ̀lé. àwọn ìrírí tí èmi rí ní sísẹ̀ntẹ̀lé tí mo ti rí bíi kẹ́lòmíì nínú tí èsọdẹ tí ń pèrè lọ́dẹ kọ́mọ sí pé fùjú ọ̀pẹ́ kò jìnnà wọ́n máa rí àpẹẹrẹ Ògún tí wọ́n bá ń fògùn ṣèké lówó tí wọ́n fi ń sẹ̀rí irọ́ àwọn náà máa rí kì í pẹ́ kì í jìnnà tí fi tètè yọjú sí wọn lè mọ̀ pé dájú sáká àwọn eléyìí èsọdẹ á wà yí ẹ̀bà fọ́nrú wọn. ìgbẹ́ wo lẹ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé? kí ló ṣẹlẹ̀ lọ́hùn? àìmọye ìgbẹ́ tá a lọ téèyàn ò ní lè gbàgbé. ọ̀kan wọn lọ ọ̀gbẹ́ kan ní ọdún kan Ọlọ́run ó foríjì Wàsíù ọmọ Oníwọ̀ndé ní ọdún náà ìgbẹ́ le kókókókókó ọdẹ̀gbẹ́ láàrin ijọ́ mẹ́rin èmi kìíní yìí ọ̀pá nǹkan kan tí èsì wáyé bẹ́ẹ̀ àmọ́ nígbà òdìjọ́ náà a wà ní ìgbẹ́ àsènì ní wàwá. ọ̀rẹ́ mi tí mo sì pè ní Oníwọ̀ndé ó gbé ọ̀sán rẹ̀ lọ ó sì pè mí lálẹ́ ó ní ǹdẹ ọ̀dẹ̀gbẹ́ lálẹ́ yìí o ìwà àtolówó mi lẹ́sìn jọ lọ ìyẹn Wàsíù Oníwọ̀ndé ó ní n tó sì pa lálẹ́ yìí ni wípé ó pa ẹyẹ kan wọ́n rí ìrírí lẹyẹ wọ́n jẹ tó o bá wá tí a pa nǹkan báyìí lára rẹ̀ ọ yọ ó kó nu kíní báyìí ó ṣe báyìí tó o bá ti dé ọlọ́ọ̀gbìn kan bẹ́ẹ̀ lórí Ògún mo pa ẹyẹ oníjọ́ náà abékùlù jọ̀dán ni mo dì inú lóore sì fẹ́ẹ̀ mọ́ lè gbà nígbà tí mo gbé dé ahéré ó tún ké oníkùnrin lálẹ́ lójú ahéré ni nígbà tí mo dé báyìí ó ní ṣe báyìí mo sì ṣe ọ̀dọ̀ ṣe ó ní má wàá bínú ẹni tó wà ń di ọ̀rọ̀ rẹ ni báyìí ni bó o ṣe ń lọ yìí inú bí ọ àmọ́ má bínú fọwọ́nú tí mi dénú ìlú níjọ́ náà mo bínú kó ń gbẹ̀njọ́ náà mo ta ìkì mẹ́ta agídí ni mi pa ọ̀kan ń bẹ̀ èyí tí mo pa pẹ̀lú agídí àtagbára ni mo tèkùlù wọn pa mo tèṣù wọn pa mo ta òrẹ̀ gírí mo ta ìbọn ọba mo lé láàrin bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ mo padà pa wọn. ó wá ní ó ti sọ fún mi lọ́hùn pé n tí ń rí ni o mo wá dọ́hùn kí n má bá ya ìjà o létà ńgbà tá a dé ní ìlú mo kó ẹjọ́ ìyá yìí dé ọ̀dọ̀ baálé wa nínú ìlú ìyá wọlé ìyá jáde ìyá gbégbá jáde ó ní gbogbo ọ̀tá rẹ̀ nínú gbá. ìyá wo ni? ìyá alápàtà ó lẹ́nìkan mọ̀ ń tẹran fún wọn tẹran fóun. akódélé baálé nínú ìlú wa Ọlọ́run foríjì bàbá wa Dòkun àwọn ẹlẹ́rìí bíi mẹ́rin bẹ́ẹ̀ wọ́n ní ó ní ntẹran fóun dáadáa ẹnìkan mo fẹ́ràn tí mò ń tẹran fún ó sì lọ gbé igbá jáde igbá àdìmú gbogbo ọ̀tá tí mò ń ta ibẹ̀ ni mo bá sójú gbogbo èèyàn. ó kọyàn lọ́gbọ́n o. àríkọ́gbọ́n bẹ́ẹ̀ o. ìṣẹ̀lẹ̀ wo ló tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó mọ́gbọ́n wá? àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn ìrírí tí mo rí. mo fẹ́ kẹ́ ẹ máa sọ àtìgbó tẹ́ ẹ ti lọ dẹ́ àti tójú yẹn rí wọn. àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ táyà tèmi gangan já nígbà náà. ìgbó ló ti ṣẹlẹ̀. èmi àtọ̀gá mi ní wàwá ni lára wàwá akọjú sí igbó kan tí à ń pè ní igbó oníròkó èmi àti aríbikọ́fà ni. nígbà tí ó yá mo rí aka lórí igi mo wá gògì mo lọ bá n ò tí ì máa ta ìbọn dúdú ni mo ń ta ńgbà náà mo lọ pa aka mo sọ̀kalẹ̀ nígbà tí ń sọ̀kalẹ̀ mo rí náà lọ́run tó bómi yòó lórí igi mo sọ̀kalẹ̀ kínní kí àyà mi ọmọ bá já ọ̀gá mi ò sọ ìrírí pé nǹkan báyìí ni àmọ́ lọ́kàn tèmi náà àpẹẹrẹ tí mo rí mo ti mọ̀ yí pé èyí èsè èèyàn iwin àbáwọn àlùjànnú náà gbó ni lọ́tàná sí mi mọ̀ ń tọ́ lọ ọ̀gá mi sọ pé kí n má tàbọn o káyà mi ọmọ bá já létà lọ bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ ìrìnà rẹ̀ mọ́ iná rẹ̀ ń sún ń jẹ́nà sí mi ìrírí tí mo rí gangan nu wípé àlùjànnú ni kì í ṣe ẹlẹ́ran ara táàjọ taná táàjọ pàdé. ìrírí yín mi nǹkan. ìrírí míì tí mo rí. àfi gbòòbí tẹ́ ẹ ti rí. kí ẹlẹ́dàá má jẹ́ àrírú rẹ̀ mọ́. àmín.
adúpẹ́ tí ó lẹ̀ mí lọ àmọ́ kéńkélé ló kù ó lẹ̀ mí lọ tán. Ìgbé ọ̀sán la dé lọ níjọ́ náà, ara ayé mẹ́sọ gangan la dẹ̀gbẹ́ dé. Ìjàmbá ṣẹlẹ̀ ẹ̀bọn kan ṣẹlẹ̀ sẹ́nìkan lọ́wọ́ ẹni tó gbébọn méjì lọ. Mo gbébọn méjì lọ, à ń lé ọ̀yà lọ, ìbọn kan dún lọ́wọ́ rẹ̀. Dúndún tí ìbọn ó dùn, olórí ìgbẹ́ lọ́lọ́ bá ń tan, ó di gbì nílẹ̀. Ọmọ ìgbẹ́ ọ̀sọ̀ lórí ìgbẹ́ ní àáké, ìgbẹ́ dàrú, ilẹ̀ sì ti ṣú. Kódà tí jọmọdámù ìdíngbà ó di gbígbé. Àwọn tí a jẹ́ àgbọ̀ rẹ̀ táwọn ọba wa lọ ọgbẹ́ háì àwọn tí ń fi kámbáàdì wá wa bọ̀, tí wọ́n wà lébà, àtàwọn wà ń lébà. Àwa náà ó ti dìgbẹ́ inú bẹ̀rẹ̀ oṣù kẹfà, kó gbígbẹ kọ̀ọ̀kan tá à ń rí làwa náà pa tá à ń fi rí náà rójú ọ̀nà. Àpàdé wọn pẹ̀lú bàbá ń tá a ti gbé kó tó wádìí pé a ṣe ámọ́kù tí wọ́n fi máa gbé ọdẹ tí jàǹbá bá ṣe náà bẹ́ẹ̀ ni. Àmọ́ adúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run ò jẹ́ ó lẹ̀ mí lọ. Lóko ọdẹ, ìjọ wo nínú yẹn dùn jù? Kí sì ni tó ṣẹlẹ̀ lóko ńjọ́ náà? Ìjọ tí inú mi dùn jù, inú mi dùn àti bàbá ọdẹ Táyé Ọ̀tẹ̀fọ̀n lájọ lọ pápá níjọ́ náà. Níjọ́ náà ni ìpàdé àkọ́kọ́ tí gbogbo ọdẹ Ọ̀yọ́ kọ́kọ́ gbà nínú ààfin. Mọ́júmọ́ ọjọ́ àtàná àwa 5 ni. Ọlọ́run ó forí jìn Akin. Akin. Ní òwe sí alá, mo sì ti pa kúnnúgbà kan, òtòlò kan. Apá igbe, apèkùlù 3. Táyé ọ̀nbẹ̀ńbẹ̀, Táyé Ọ̀tẹ̀fọ̀n ọ̀nbẹ̀ńbẹ̀ níjọ́ náà. Àwọn àrírí inú mi dùn, kò jìnnà pẹ́ẹ̀pẹ́. Ogun bá ti ṣe tán tí ó jalè fún yàn, o lè pé ó dàárọ̀ ọ̀la. Tó o bá lọ láti ìrọ̀lẹ́, o lè pé ó dàárọ̀ ọ̀la kó o tó dé, o lè má sùn ọ̀hún tó yìí tó dé tó wà kóyàn tí ó wà bọ́ ọ̀run náà. Àwọn ìrírí ìdùnnú wípé àwọn ìjọ tínú yẹn dùn lẹ́ ń sọ. Tínú mi dùn. Èwo ló tún sí kejì? Ẹ pé kò ṣeé kà tán, ọkàn jẹ́ wípé adúpẹ́ fọ́lọ́run. Ìjọ tínú mi tún dùn ní ọjọ́ tí Kọ́lá Akíntayọ̀ ọdẹ ìlú Ìbàdàn tó wá láti wá dẹ ìgbẹ́ ọdún rẹ̀ lọ́dọ̀ wa. Níjọ́ náà a sì pa ìkùlù 9, bàbá ìmọ̀dù 2, ọkọ̀ 2 ni a gbé wá. Ọwọ́ àpọ́nlé wípé ẹni ọwọ́ àbá wa tó bá èròǹgbà wípé kí n rí nǹkan tí èsì ọdún tọ́lọ́run sì ṣe rọrùn, inú mi dùn. Tó bá wa láyọ̀, táwa náà sì lọ, tá a sì lọ láyọ̀, tá a dé láyọ̀, tí ò fìgbẹ́ sọ wá lóko, tí ó sì fi sọ Kọ́lá Akíntayọ̀ lóko. Èwo ló jẹ́ ìgbà kẹta rẹ̀ tínú yẹn tún dùn? Èyí tínú mi tún dùn lẹ́jọ́ náà, ìsínlé mo lọ inú jù. Ọ̀gá mi Aríbíkọ́fá àwọn wà nínú ìlú. Ọ̀nà mi sì jìn, ìyàwó mi bímọ. Ọ̀gá mi wá pè mí. Nígbà wọ́n wá pè mí, a dé, à ń taná bọ̀. Bá a ṣe ń bọ̀ làwa wọn àjọ tó ń pẹran bọ̀ tínú wa dùn. À ń yọ ayọ̀ pé a bímọ láyọ̀, a tún yọ ayọ̀ pé a tún rí nǹkan mú dénú ìlú láyọ̀, a lọ láyọ̀, a farapa, wọn ò wá gbé wa. Ó múnú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ẹran wo ẹran ńlá tẹ́ parí? Àwọn ẹran ńlá. Àwọn ẹran àwọn ò ṣeé kà, kúnnúgbà kò ṣeé sọ. Kúnnúgbà kò ṣeé sọ. Ẹ ti pa tó mélòó? Ó kéré pin, kò gbọdọ̀ má tó 7. 7. Kúnnúgbà tẹ́ ti parí láyé. Bẹ́ẹ̀ ni òtòlù àwọn gbọdọ̀ má tó 4 sí 5. Ká tó wá pé àwọn ti tẹ̀yìn. Àwọn ti tẹ̀yìn tá a máa pè ní ẹlẹ́nu funfun. Àwọn yẹn ó tó mélòó? Kódà ni wọ́n bá lọ́ra ńjọ́ kan ṣoṣo náà mo pa 2 lójú kan náà. Kìí ṣe ẹ̀kan, àmọ́ ọjọ́ kan náà mo pa 2 lójú kan náà. Ó jẹ́ pé inú mi dùn níjọ́, èmi nìkan ni mo lọ ọ̀gbẹ́, mo sì yin ìkì mẹ́sàn-án pátá, gbogbo ẹ̀ mo sì pa. Lẹ́yìn ìgbà tí mo gbé tí mo lè gbé wá
àwa mẹ́wàá wá lọ ṣẹ̀ṣẹ̀ lọ kó ẹran wá nù. ìjọ wo nínú yín bàjẹ́ jù? Níjọ́ tí inú mi bàjẹ́ jù níjọ́ tí mo sọ lẹ́ẹ̀kan wípé tá a dé pápá, a ṣẹ̀ṣẹ̀ dé pápá ni tá à ń pẹran tí jàǹbá àbá ṣẹlẹ̀ sẹ́ni ó ṣẹlẹ̀ sí, àmọ́ a dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run jọ́ lẹ̀mí lọ. ìjọ mi ńkọ́? Ìjọ́ mi tí mo wí náà níjọ́ tínú yín tó bàjẹ́ jù, ọjọ́ tí inú tó bàjẹ́ níjọ́ tí mo ní mo dẹ̀gbẹ́ ọjọ́ mẹ́rin wọn pa nǹkan kan ni mo bá ta bí mo ṣe ń ṣe wàhálà àti irinṣẹ́ tí mò ń lò tí mo sì ń da gbogbo ẹ̀ náà pápá, inú mi bàjẹ́ níjọ́. lẹ́yìn àti ẹlẹ́ran gbé fa wàhálà. Kà fa wàhálà, ó tẹran fún mi kò tẹran fún mi. Àwọn alápatà ti di ìrọ̀rùn ní ìsìn torí tá a bá ń sọ ìrírí, ẹni tí ó rówó rà bán ó yàtọ̀ fún ẹni wọ́n jẹ̀bi, ẹni wọ́n jẹ̀bi, ẹni tí ó kọ́ ọdẹ ó tún yàtọ̀ fún ẹni tí wọ́n jẹ̀bi, torí àjẹbí kò gbọdọ̀ má wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó jẹ́ pé òun náà ti mọ̀ pé dájú sáká eléyìí àjẹbí rẹ̀ ni, yóò sì tún lẹ́kọ̀ọ́. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tí bá ń kọ́ ẹ̀kọ́ ọ̀gbẹ́ kì í ṣe pé yóò tanná yóò sì máa bá wọn lọ tòkun àwọn tí wọ́n kọ́ ọ̀gbẹ́ náà bí wọ́n ṣe ń rìn, tí wọ́n bá débi báyìí bí wọ́n ṣe ń rìn, bọ́ ẹni tó tẹ̀lé bá ń yó ẹran bí wọ́n ṣe máa rìn lẹ́yìn bó dúró de ni tí ó wà mú ọ tó bá padà rẹ ẹran. Ìwọ náà máa kẹ́kọ̀ọ́ bí ṣe ń rí ná tí fi wo ẹran bẹ́ẹ̀ náà ṣe ń yọ bóun náà ṣe ń yọ. Ọlọ́run bá wa ṣe ọ̀jẹ́ bí ó ṣe jẹ́. ọdẹ jọ̀hún ẹ fi wé tì sí. àfi wé tì sí ìyàtọ̀ ń bẹ ń bẹ gédégédé. Àwọn àmì ń bẹ tó jẹ́ pé bí wọ́n pa mẹ́rin bí wọ́n pa márùn-ún wọn ò tiẹ̀ tún ní yọ kólẹ̀ nínú ìlú Ọ̀yọ́ tí a tún ní fi wé tìbàdàn pé ẹ jẹ́ ń ta kọ́ńpìlìtì kí n ta tẹrantẹran. Àwa Ọ̀yọ́ kọ̀ kọ́ ọ pa ẹran kó o pé ọta lódìdí kọ́ ọ mọ́kún tó o níyà tó o lọ́mọ tó o níyàwó ńlé káwọn ọmọ jẹ́ bẹ́ẹ̀ kọ́ ọta lódìdí kọ́ dáa fún ọdẹ tí bá ń ṣe bẹ́ẹ̀. òde ní mo lóde ní. Òde ní ilé láti máa kógbẹ́ lọ, ọdẹ míì láti ilé gangan ló ti gbàgbé rẹ̀ jẹ́ kó tó máa lọ ìgbẹ́. Kí nìdí? Ọgbowó lọ alápatà ọ̀pẹ̀rángbẹ̀ ọ̀tá fún ọmọ ti gbàgbé rẹ̀ jẹ́. Bí ọ̀sẹ̀ léyìí ọ̀sẹ̀ léètì tó ń bọ̀ wípé ọ̀mú àdéhùn ògúnṣẹ wípé o dúpẹ́ o ọyọ gbowó lọ rẹ̀ ní o sáàlì báríkà nítorí ìjọ mi. Ọdẹ tó pẹran tó ṣètùtù nítorí èyí kọ́ nítorí òmíì ní. tí ọdẹ bá fẹ́ kọ́ ìgbẹ́ lọ́bàá lọ́dọ̀ yín báyìí yóò lò tó jọ́ mélòó? Bí ọdẹ bá fẹ́ kọ́gbẹ́ ìjọ mi ń bẹ ọ̀rọ̀ wà kò ní sáyé, ìjọ mi sì ń bẹ àyè wà kò ní sọ̀rọ̀. Tọ́dẹ bá fẹ́ kọ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́gbẹ́ mọ́. Èmi náà rí àwòkọ́ṣe òní torí ẹ̀kọ́ ń bẹ lórí ìgbẹ́ àjàjà àtọ̀sán àtalẹ́ ẹ̀kọ́ ń bẹ ń bẹ, ẹ̀kọ́ ń bẹ lórí ìbọn kálukú tó ń kálukú fi ń dẹ̀gbẹ́ bá a ṣe lè tàbọn dúdú ká a ṣe lè ta ìbọn èyí tá à ń lo kátríjì fún. Tẹ́ bá fẹ́ kọ́ ọmọdé nígbẹ́ tẹ́ mú lóko tẹ́ ń kọ́ nígbẹ́ àwọn bolẹ́ ti bẹ̀rẹ̀ sí kọ́ nígbà tí èèyàn kábídí. Ibi tó dáa jù láyé tó bá fẹ́ kọ́gbẹ́ ibi téèyàn ti kọ́kọ́ kọ́gbẹ́ yányán ìgbé ehoro ìgbé àparò ni. Àwọn bí ẹran bá wà níbi báyìí bó ṣe pé ní ìtọ́wọ́ wà lọ́pẹ́ rẹ kò gbọdọ̀ jẹ́ títa. Èyí tó rí yàn lọ́hùn ń sáré lọ́mọ ta gan ní ìtọ́ ta kò tó ta ìbọn ò ní ti pọ̀rí fọ ọmọ àlọ́wọ́. Àwọn ọdẹ Ọ̀yọ́ wọ́n máa ń dákọ̀ Bùkọ́lá Igbóolóògùn Bùkọ́lá Igbóolóògùn kẹ́lẹ́ rò pé wọ́n fi ń dákọ̀ ẹ̀yin nìkan tọ́rọ̀ bá dọ̀rọ̀ gbọ́ ọdẹ. Adúpẹ́ fọ́lọ́run ní tí wọ́n kọ́ aláti ilẹ̀ ni pé gbogbo obì yòówù tó rí ọ lọ kó o sá jẹ́ olóòótọ́ kó o jẹ́ olóòótọ́ kó o sì má jẹ́ ẹni tí nǹkan máa wọ̀ lára gbogbo kálukú ni ọ máa kó mára. Ògún tí ń sìn ọ lọ tí ń sìn ọbọ òun náà ni ọ máa kó ọ yọ. Ẹ fún wa ní egbòogi bíi méjì fún àwọn tí ń gbọ́ yín. Adúpẹ́ fún Ọlọ́run àti àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa etí tí wọ́n fi ń gbọ́ wa etí náà ò ní di.
ojú tí wọ́n fi ń wò wá ojú náà ò ní fọ́, Ògún kò ní bínú sẹ́nìkọ̀ọ̀kan wa. Àwọn egbòogi tá a fẹ́ fi ràn yín lọ́wọ́ òun ni wípé àwọn tí ń bá ń ṣe àwáàrí tí wọ́n ń ṣe àwáàrí tí kò sì tí ì bọ́ lọ́wọ́ ọmọ bíbí tí Ọlọ́run bá ti ní kó máa ṣe nǹkan oṣù rẹ̀ kó máa lọ déédéé, kí Ọlọ́run wá òjòǹgbátì àrọ́tí àgbà agbára tí tó bá rọ́pò ojú bá rọtí ewé nǹkan kan sí ó bùkọ́sọ òdìdí atare kan sí yóò fòdìdí atare kan kún. èèyàn wàá jó tó bá ti jó tó bá ti jó ẹbu yóò wà dá mẹ́ta tóbìnrin bá ti parí píríọ̀dù rẹ̀ yóò lò àkọ́kọ́ ẹ̀kọ́ tútù ní ìfọ́mu òun àtọkọ rẹ̀ ó ríra bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lágbára Ọlọ́run ayọ̀ ni ó já sí ní ọjọ́ kejì àtọjọ́ kẹta tó bá ti parí píríọ̀dù rẹ̀ yóò wà dá mẹ́ta dojoojúmọ́ tó bá ti fi fọ́kọ mu òun àtọkọ rẹ̀ ọjọ́ máa lájọsí lágbára Ọlọ́run ó jì òdú ẹ̀mẹ́ta náà ni yóò lò. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ní Isaac Ògúnbùkọ́lá ọmọ Ọláwuyì. Ẹ ṣé àdúpẹ́ o, onírẹ̀yìn o, Àṣẹ o. a máa rí yín bá. Àṣẹ.